gbọ́. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà àti ọkọ̀ bọ̀gìnì. Ṣẹ́gbọ́? Àti ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn rẹ̀ ní. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú káyín dáadáa. Lẹ́yìn bíi 20 ìṣẹ́jú sí 30 ìṣẹ́jú, kẹ́ máa gbé ọkọ̀ lọ. Ṣé ọkọ̀ tó ń lo iná lẹ̀ ń fẹ́ àbí èyí tó ń lo epo? Ọkọ̀ tí ń lo iná. Tó ń lo iná? A máa sọ fún àwọn ẹni Matis wọ́n máa gbé fún yín. Bá mi yóò kéde. Bá mi yóò náà yìí. But Èmi kọ́ ni mo sọ. kí ló ṣẹlẹ̀? Ọmọ ìyá mi, téèyàn bá sì fẹ́ ya eré àgbéléwò, téèyàn bá fẹ́ ya eré àgbéléwò tó jẹ́ wípé tó máa pe bíi Stephanie, tó máa pe Ọmọwùmí, tó máa pe tó máa ṣàpà àwọn èèyàn, ó sì ya eré àgbéléwò bó ṣe wà yẹn, owó sì kì í síbẹ̀. Ó dáa, àwọn tí wọ́n ń ṣe agbátẹrù abala tí a wà yìí, àwọn iléeṣẹ́ kan tí orúkọ wọn jẹ́ Moniepoint iléeṣẹ́ yẹn. Ẹ mọ̀ wọ́n? Wọ́n wá ní ẹ̀ka iṣẹ́ kan tó jẹ́ MonieWorld, tó jẹ́ pé tẹ́ bá wà lókè òkun, tẹ́ bá wà ní UK, tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé, àwọn ní kẹ́ máa lò. Àwọn ní kẹ́ máa lò. Ló dáa, máa jíṣẹ́ wọn. Kí ló kọ yín? Ìlú mọ̀ọ́ká wa. Kí ló kọ yín? Orúkọ mi ni Ọmọwùmí Stephanie Kókà Aya Adéròyìn. Ẹ̀yin lẹ jẹ́ orúkọ 5 tán yìí. Bẹ́ẹ̀ni. Mi ò mọ̀ pé ìjọ Ọmọwùmí. Ọmọwùmí. Kí ni ìtumọ̀ Ọmọwùmí? Ọmọwùmí Jàṣọlọ. Ok. Apá ìjà o. Bá mi yọ. Ókè yẹn la yọ. Kú kí mi. Pé ẹ sọ. Èmi ta yín sí mi. Ó yá. Ọmọwùmí Jàṣọlọ. Mo fẹ́ ọmọ ju aṣọ lọ. Owó lọ. Ju owó lọ. Yá. Fún mi lówó mi padà. Rárá, ẹ ti fòyìnbó gbàjẹ́. Lè dá o. Ìlú mọ̀ọ́ká ni yín. Ṣé àwọn ọ̀rọ̀ tó jẹ́ ìlú mọ̀ọ́ká? Ìlú mọ̀ọ́ká ni yín. Bẹ́ẹ̀ni. Ṣé àwọn ọ̀rọ̀ tó ń jẹ́ ẹ̀mọ̀ èèyàn tó ń pè ní ìlú mọ̀ọ́ká? Àwọn èrò tó ti yàn. Ìlú mọ̀ọ́ká kiri, gbogbo èèyàn ló mọ̀ ọ́. Bẹ́ẹ̀ni, ẹ̀mí ni a. Ẹ̀yin. Ifá tó bá gbé ni là ń gúnyán fún, òrìṣà tó bá gbé ni là ń pa bíbọ. Àwọn tó bá ń ṣagbátẹrù wa tó ń kí wa lẹ́yìn láti máa polongo Yorùbá, èdè àti àṣà Yorùbá, káwa náà ká múra láti máa tì wọ́n lẹ́yìn náà kán lè máa ṣe fún wa. Moniepoint iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀, wọ́n wá ní ẹ̀ka iṣẹ́ kan tó ń jẹ́ MonieWorld, tó jẹ́ pé ẹ̀yin tẹ́ wà ní UK tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé,
tí mo fẹ́ kẹ́ máa lò báyìí nítorí wọ́n ń gbè sẹ́yìn wa káwa náà ká tì wọ́n lẹ́yìn. Ibi tí MonieWorld wá ṣe sí ni wípé tẹ́ bá ti gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé fún 60 ọjọ́ àkọ́kọ́ tẹ́ bá bẹ̀rẹ̀ sí lò fún pọ́n kan tí ẹ bá fi ránṣẹ́ MonieWorld á fún yín ní 20 náírà lórí pọ́n kan. Ṣé rí i pé ó dùn bẹ́ẹ̀ ẹ̀ ń fowó ránṣẹ́ ẹ̀ tún ń gbowó pé ẹ̀ ń fowó ránṣẹ́. A nílò láti máa kí wọ́n lẹ́yìn o kán lè máa tiwa náà lẹ́yìn. Ó yá ẹ gba MonieWorld sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lénìí kẹ́ bẹ̀rẹ̀ sí ń jẹ mùdùmùdù wọn kẹ́ bẹ̀rẹ̀ sí ń lò wọ́n. Ó dà a máa bẹ̀rẹ̀ níbi ṣe rí abala yìí ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ yín kò kàn tiẹ̀ wá tó yẹn. Fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ṣé kí n sọ? Kí ni òǹkà tó wà ń bẹ̀? Kí ni 68 kí ni 68 ní Yorùbá? Kí ni márùn 5 ni márùn. Bá mi yọ question. Kí ló dé? Ẹ jẹ́ kí n ka nǹkan tẹ́ kọ síbí báyìí. Kí ni 68 ní Yorùbá? 60 ni. Question la fẹ́ yọ. Bá mi yọ question. Ẹni sùúrù. Question la yọ. Kí ni 68? Kí ni 60? Ọgọ́ta. Kí ni 8? Nǹkan méjì mẹ́ta. Ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ lé ní ọgọ́ta. Ìbéèrè kẹjọ lé ní ọgọ́ta àbí ìbéèrè kejì dín ní àádọ́rin. Ó yá, kí ló sọ? Yàtọ̀ sí ẹ̀fọn, kí ni ọ̀rọ̀ mìíràn fún mosquito? Bá mi yọ mosquito. Ilé kan mosquito báyìí náà. Bá mi yọ láàyè. Mo gbọ́ bọ̀t láàrin yẹn ṣùgbọ́n mo fi yẹn lẹ̀. Kí ni ṣé mọ̀? Ṣé kí n sọ? Yum. Bá mi yọ náà yẹn. Ṣé ká yọ dùn tiẹ̀ náà? Yọ̀mùyọ̀mù, wọ́n gba yọ̀mùyọ̀mù ẹ̀ pàtó. Yọ̀mùyọ̀mù. Èwo lákọ? Yọ̀mùyọ̀mù. Ẹ jẹ́ wò. 18. Ẹni ṣòro 20 ní 20. Ìbéèrè kejìdínlógún. Ìbéèrè kejìdínlógún. Kí ni ṣé kí n sọ? Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún rainbow? Wọ́n mọ́ ni. Ṣé ẹ mọ̀? Kò sí. Kò sí rẹ̀. Ó dà mo fi yẹn. No yẹn ni mo mú. Oṣù márùn-ún. Bá mi yọ láìkì. Kí ni Yorùbá fún ọ̀rẹ́? Like, fẹ́ràn.
Oṣù. Rárá o, Òṣùmàrè ó yàtọ̀ sí Òṣùmàrè o. Ẹ jẹ́ n wò ó. 71. 70 ni àádọ́rin. Lé láàdọ́rin. Ìbéèrè kan lé láàdọ́rin. Yẹ́ ẹ̀. Ìbéèrè kan lé ní àádọ́rin. Kí ló sọ? Dárúkọ oríṣi iṣẹ́. 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 Dárúkọ oríṣi iṣẹ́ méje tí ilẹ̀ Yorùbá. Iṣẹ́ méje. Iṣẹ́ méje. Iṣẹ́ méje. Bí iṣẹ́. Iṣẹ́ méje. Olóṣèlú. Alága. Alábàárù. Ọ̀dà iṣẹ́ alábàárù. Alákòwé. Akọ̀wé. Olópò. Iṣẹ́. Yóò dáa. Àwọn olópò yẹn. Àwọn tó máa ń ṣe oúnjẹ. Tó ń báyàn ṣe oúnjẹ, tó ń báyàn ṣòkù tí ó yẹ kéèyàn ṣe. Àti àwọn tí máa ń ṣe iṣẹ́ àga. Iṣẹ́ àga wo? Ẹ̀dẹ̀ sọ? Bá mi ok. Àwọn tí máa ń ṣe iṣẹ́ kí lè léyìí sẹ́. Bá mi yọ 9. Owó sì kì í síbẹ̀. Owó sì kì í síbẹ̀. Téèyàn bá àwọn tó ń lọ sóko tó ń dáko kí ló ń pè wọ́n? Sọ̀bọ̀. Ó yẹ ẹ̀sọ̀ kan. Àgbẹ̀. Ó yẹ. Méje ẹ ti sọ mẹ́ta. Ó yẹ fẹ́ yọ. No, báyìí yọ nù. Èyí lẹ sọ kí ni? Ó dáa. No, iṣẹ́ àgbẹ̀ ó di mẹ́ta. Ẹ fẹ́ yọ kan sí. Kí ni? Okay. Iṣẹ́ dókítà. Iṣẹ́ ìṣègùn. Iṣẹ́ aládùúrà. Ó dájọ́ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ọba tí gbẹ́kún aládùúrà bó ti dé. Ọba tí gbẹ́kún aládùúrà bó ti dé o. Kí ni ẹ dúró? Kí ni tẹ́ máa ń ṣe? Kẹ́ máa ka àwọn ẹsẹ̀ Bíbélì. Kí ló dé tẹ́ kí n kà ní Yorùbá? Kí ló dé? Kí ló dé ìran ní Yorùbá? Ahọ́n mi máa lọ. Ṣé wàá lọ tẹ́ ṣe ń sọ Yorùbá ìbáyìí? Wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́. Bá mi yọ yẹ̀yẹ́. Ṣé mọ̀ pé bá mi yọ làwọn yẹn. Bá mi yọ minus yẹn. Ẹ ṣe dáadáa o. Ó yá, ìbéèrè wo ni? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún kí ni? Bribe. Okay. Bribe.
ní nǹkan tí àwọn ọlọ́pàá máa ń béèrè. Because mo sọ ọ́. Ṣé o pé ọlọ́pàá wà ní? Wọ́n wà níta. Mo kà lórí nǹkan tí ọlọ́pàá máa ń béèrè ní bribe. Ó yá kí ni bribe ní Yorùbá? Ṣé mọ̀ bribe? Ẹ̀gún jẹ. Ẹ̀gún jẹ. Kí ni ẹ̀gún? Ẹ̀gún ni ẹ̀gún jẹ́. Ẹ̀gún a lè pè ní ẹ̀gún jẹ, a lè pè ní àbẹ̀tẹ́lẹ̀, a lè pè ní rìbá, a lè pè ní ọwọ́ kúdúrú, a lè pè ní owó ẹ̀yìn. Owó ẹ̀yìn mo fẹ́ràn nìyẹn, mo fẹ́ràn owó ẹ̀yìn yẹn. Ó yá. Ṣé ti tọ́ mi? Ó sì kù méje. Rárá, gbèsè ló wá kù yìí. Ó yá. Kí ni Yorùbá ń pè ní? Ẹ jẹ́ kí n mọ̀. Kí ni 90? Àádọ́rùn-ún. Ní kí ni? Kí ni mo sọ? Kí ni? 90. Àádọ́rùn-ún. Mi ò sọ pé àádọ́rùn-ún. Àádọ́rùn-ún. Báyọ̀ òkè. Am I worried? Worry. Ó yá, ìmí, kí ni ìmí? Kí ni ìmí? Oh, kí máa mí. Kí máa mí náà? Ìmí. Kéèyàn máa mí, ìmí. Ṣé ẹ mọ ìmí? Kí ni ìmí? Ìmí nìyẹn. Ìmí. Ìmí. Ìgbẹ́. Ìgbẹ́. Òun ni ìmí. Ṣé dáadáa. Ilẹ̀. Ó yá. Ọ̀ndà. Parí òwe Yorùbá. Ẹni sùúrù. Ó dàbí pé ẹni máa béèrè ìbéèrè lọ́wọ́ ní púpọ̀. Ó dàbí pé ìyẹn máa rọrùn. Èwo? Kí n máa béèrè ìbéèrè lọ́wọ́ ní kẹ́yìn ẹ máa fún mi lésì. Ta ló lótú? Mi ò sọ pé olótú rẹ o. Ta ló lótú? Ó yá, ó yá. Parí òwe Yorùbá yìí. Ilé là wò. Ilé là wò. Ilé là wò. Àwọn ẹni tó wò wá. Ó lè dúró. Ó dúró. Ilé là wò. Àwọn ẹni tó ń wò wá. Ilé là wò ká tó sọmọ lórúkọ. Ìdí ni wípé àwa Yorùbá tá bá fẹ́ fúnyàn lórúkọ, orúkọ tá à ń jẹ́ ó jẹ́ nǹkan tí àwọn òbí wa ń là kọjá wọn tó bí wa. Orúkọ tí à ń jẹ́ a lè sọ ìtumọ̀ ẹ̀ pẹ̀lú nǹkan tí àwọn òbí wa ń là kọjá. Èèyàn tí wọ́n ń pè ní ẹni ìtàn nísìnyí
a ti mọ̀ pé ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí wọn ò fẹ́ gbàgbé tí ó jẹ́ máni gbàgbé nígbà tó bí ẹni yẹn wọ́n á sọ pé ẹni ìtàn pé bí irú Ọmọ́wùmí Jáṣọ lọ ìyẹn ni wípé ṣé ọkọ yín ló fi yín ní Ọmọ́wùmí Jáṣọ lọ ní Ọmọ́wùmí Jáṣọ lọ. Ìyá ṣe mo lè sọ ìyá ìyá kí ni. ìyá kí ni bàbá. bàbá ń jẹ́ bàbá. Ìyá bàbá mi ló sọ mi lórúkọ ọmọ mi. Ìyẹn ni wípé Ọmọ́wùmí wọn tó bá dẹ̀ ṣe pé wọ́n gbọ́n bá ṣe fún yín lórúkọ. Àwa a máa ń wo nǹkan tó bá ṣẹlẹ̀ láyìíká wa ká tó fún ọmọ lórúkọ ìyẹn tó dáa jù. Ó yá 39 ṣẹ́rí ẹ kà láti ọ̀kan títí dé ẹ̀wá náà. Kí ni 1 2 èjì méjì yàtọ̀ sí èjì ṣé kí n sọ yàtọ̀ fún yín. ọ̀kan èjì bàbá ní mélòó méjì èjì tí bá ní mo ní ọ̀rẹ́ méjì èèyàn lè sọ pé mo ní ọ̀rẹ́ èjì gbọ́n lè sọ pé ọ̀rẹ́ mélòó ní méjì kà wọ́n ọ̀kan èjì tẹ́ bá ń ka òǹkà ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá. Báyọ̀ sọ yìí. Èmi mi ò kí ni 39 ọ̀kàndín ogójì 40 ẹ̀ ó wá láti ogún méjì ogún ní 20 ogún lọ́nà méjì ogún àtogún. Ọ̀yà kí ló ṣe tó ṣe kí ni. Kí ló ṣe tó rọrùn tó báyẹn. Torí pé àwọn baba ńlá wọn fẹ́ kí nǹkan rọ̀ wá lọ́rùn ni. Ọ̀yà ọ̀kàndínlógún ọ̀yà lógójì. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún crocodile tears. Ẹgbẹ́rẹ́. Iye gbé pápá. Bye, okay. Wọ́n sì ń gbé ẹkún. Bye, no yẹn náà. Mo fi yẹn no àti màá yẹn. Ẹkún èké. Ẹlẹ́kún èké. Ó ń sunkún èké. Ẹkún èké. Tí wọ́n sọ pé ó sunkún èké bíi èké. Èké kí ni èké? Kí ni mo ṣe? Ẹ̀rín èké. Yóò lè rẹ́rìn èké. Èké is deceit. 49 ó jẹ́ ọ̀kàndín ní àádọ́ta
ọ̀kàndínláàádọ́ta. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún elephant? Yeah. See. Elephant. Elephant. Ẹ tí gbọ́ irin rí. 250. Ah! 215. 215. Erin ni elephant. Ẹ tún lè pè ní àjànàkú. Ó kẹyọ kan. $72. 62. Kí ni 62? Méjìléníọgọ́ta. Ọgọ́ta. Ogún lọ́nà mẹ́ta. Okay. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún Kí ni ọ̀rọ̀ Yorùbá fún chin? Àgbọ̀n. Irun àgbọ̀n. Irun àgbọ̀n. Ìbéèrè tó gbẹ̀yìn. 77. 80 ni ọgọ́rin. Mẹ́tàdínlọ́gọ́rin. Dárúkọ oúnjẹ ìpanu mẹ́rin ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Oúnjẹ. Snack nípanu. Ìpanu ni mọ́ínmọ́ín. ń gbọ́. Tẹ́bà kúlíkúlí. Bàbá dúdú snack. Ṣé Bọ́ọ̀lì. Gúgúrú ń gbọ́. Bọ́ọ̀lì. Bọ́ọ̀lì ṣé bọ́ọ̀lì ó dà mo ti gbọ́. Ẹyin kiri. Scotch egg. Àkàrà. Àkàrà. Ẹ̀pà ńkọ́. Àádùn ńkọ́. Ẹ jẹ wá lọ́kọ̀. Ọmọ mi jẹ ó ti tọ́. Ọmọ mi jẹ wá lọ́kọ̀. Ṣé ẹ bèrè lọ́wọ́ mi ṣé ẹni dúró ẹ bèrè pé ṣé ọkọ̀ iléepo ni mo fẹ́ àbí ọkọ̀ oníná. Ẹ fẹ́ ọkọ̀ ẹ̀ tí wọ́n ń jẹ náà. Tó ń jẹ náà. Ọkọ̀ iná. Oníná ni mo fẹ́ tó ń lo ná. Ìyẹn ni mo fẹ́. Ẹ bá ń pàṣẹ ẹ bá ń. Adúpẹ́. Stephanie, Coca, Ọmọwùmí,
Adérí okùn ẹ bá ń pàtẹ fún wọn. Ìlú mọ̀ọ́ká ọmọ ìlú mọ̀ọ́ká tẹ́lẹ̀ o. Kí ni ìlú mọ̀ọ́ká? Sẹ́lẹ̀. Yorùbá ní celebrity. Ẹ̀yin ni ẹ ti jẹ́wọ́ jù. Ní ọ̀rẹ́. Ẹ má kọ̀ gbogbo ẹ dúró náà. Gbogbo owó tí mi jẹ yìí. Torí pé mo sọ rókè one. Àti ìṣetán. Ẹ ti gbẹ̀rù. Eléyìí. Eléyìí kẹ́ ẹ máa fi kí ni wọ́n ń pè ní Yorùbá? Ẹ sọ tẹ́lẹ̀ o. Ìrọ̀rí. Eléyìí ìrọ̀rí ni. Aṣọ ló wà níbí fún yín náà. Eléyìí kẹ́ máa fi mu tíì. Eléyìí kẹ́ máa fi fa omi. Ìwé náà. Kẹ́ka. Bẹ́ẹ̀ ni ẹ̀ka fún ọmọ yín. Ẹ̀ka fún ọmọ yín. Mo dẹ̀ fẹ́ mo máa ra Bíbélì Yorùbá. Mo máa rà lọ́la àti irú ilé ìtẹ́ máa fi kọ àwọn lórí ayélujára lórí Instagram lọ́la ẹ máa fi ibi tí mo máa fi ránṣẹ́ sí máa fi ránṣẹ́ sí yín. Ìlú mọ̀ọ́ká. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ jẹ mí lówó. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ 5 pẹ̀lú ọkọ̀. Ẹ̀yin lẹ jẹ́ ojú ní àtìgbà láti ṣe ètò yìí. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Wọ́n máa ń. Adúgbò lọ́wọ́ Ẹlẹ́dùmarè. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ. Tíṣù àgbàlagbà mi Ẹlẹ́dùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A tún ti ṣe tèmi o. A tún fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Tẹ́ bá fẹ́ gbọ́ àbẹ́ fẹ́ kópa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín. Abẹ́rẹ́ kẹ́rọ̀ tẹ̀ fi wù wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba nínú ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arégbèjì sọ́dọ̀ fúrukọ arégbèjì ọ̀rọ̀dọ̀ fúrukọ àlédè jẹ́ ọba. Ire pum. Ẹ̀gẹ̀yé kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Masoyinbo má ṣe sọyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo má ṣe sọyìnbó.